the prayer. Let me first and foremost make this very important comment. This is about the first time I'm attending this kind of program. Not because of my calling or because of my training. I've never in my life attended this kind of gathering. So when I got the invite from His Excellency, I was so amazed that how will the program look like. My wife even advised me that I shouldn't come in imamship regalia, and I should come in an attire that befits the occasion. When I got in, I saw myself as being odd. I sat at the back until the Olugun of Orile Igbo invited me to the high table here. But you know why I came? I came deliberately to honor and appreciate the #1 citizen of the state. He has done so much, he has contributed so much, and he has impacted the life of so many people in the state. Let me equally acknowledge the fact that this governor has strengthened my office as the Grand Chief Imam of Agba. Thank you very much. The Almighty Allah continue to be with you. Imam Agba Yorùbá ni wọ́n máa ń ṣàdúrà. Tí Imam Agba ló bá fẹ́ ṣàdúrà lẹ́ Yorùbá ni wọ́n máa ń ṣe. Ṣùgbọ́n mo sọ kọ́mẹ́ǹtì yẹn léèbò kí ìyàwó gómìnà lè gbọ́ mi lẹ́ dáadáa. Wọ́n gbọ́ Yorùbá dáadáa bíi tèmi. Wọ́n kòwé mẹ́ta lálẹ́ ìka tó lọ. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Atọ́rọ̀ àsàlátù fún Ànábì wa Muhammad. Mo kí gómìnà wa kú oríire. Ọba àlekè ọlá tí ó fi yín síbẹ̀ kò ní fi ikú mú yín kúrò ńbẹ̀, kò ní fi àrùn mú yín kúrò ńbẹ̀, kò ní fi aburú mú yín kúrò ńbẹ̀, kò ní fi wàhálà àti ìdààmú mú yín kúrò ńbẹ̀. Gbogbo ẹ̀mí àlàáfíà ìgbáyégbádùn rọrùn Ọlọ́run ọba àlekè ọlá ó jogún ẹ̀ fún yín. Pẹ̀lú òkú Ọlọ́run ẹ̀ ní mọ̀bànújẹ́. Téèyàn bá fẹ́ kúrò nírú ààyè tẹ́ ẹ wà yìí tó bá ń wò lọ́ọ̀kan, fear of unknown ó máa ń sábà mú yàn. Gbogbo ń tẹ́ mọ̀ tó wà níwájú yẹn Ọlọ́run mọ̀ tó dáa ju tẹ̀ ń fẹ́ lọ. Ní tó máa tẹ́ yín lọ́rùn, tá rọ̀ yín lọ́rùn, tá dùn yín nú, tá fi yín lọ́kàn balẹ̀ lọ́lọ́run ó ṣe fún yín. Ọlọ́run wọlé a pé ẹ dúró ti àwa ọmọ òrukàn àti ọ̀pọ̀lọpọ̀ àwa tá à léèyàn. Ọlọ́run yẹn náà ò ní fi ẹ̀yin náà lẹ̀. Ọlọ́run ó dúró tì yín, ọkàn yín ó balẹ̀ níwòye ẹ̀mí tẹ́ bá tún ṣe ayẹyẹ ọjọ́ bíi pẹ̀lú agbára Ọlọ́run. Èyí tó dùn yín ló tẹ̀ ń fẹ́ ọba àlekè ọlọ́run máa ń ṣe fún yín. Alibarika la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Màá dá wákà mẹ́ta láti fi ṣe àdúrà fún gómìnà wa. Alákọ̀ọ́kọ́ òun ni pé bọ́dún yìí ṣe ń tán lọ. Ẹ bá ń fún ajá náà sí mi ní microphone. Tán máìkì ajá náà sí. Ẹ bá ń fún ní microphone tó ṣiṣẹ́. Kọ́kọ́ kiri kéwù. Sọ pé fawailun liman yarju suquta liman. Fawailun liman yarju suquta liman ala. Idha ma yusalli muslimun fil masajidi. Idha ma yusalli muslimun fil masajidi. Ìtumọ̀ kéwú tó kéèyàn gọ́vnà. Fawailun liman yarju. Òun ni pé bẹ́ẹ̀ ṣe wà yìí kò sí bí ò ṣe ní sí. Àwọn èèyàn kan máa wò ó bí kẹ́ ẹ jábọ́ bí ká burú ó ṣe yín. Fawailun. Ṣùgbọ́n nítorí pé Ọlọ́run ni kì í fa burú ṣe èèyàn. Gbogbo yejú ìgbà tí wọ́n bá ń kírun láyé àbí tí wọ́n bá kírun mọ́ laburú ó ṣe yín. Fawailun liman yarju suquta liman ala. Níjọ́ tílẹ̀ bá mọ́njọ́ kan tí wọ́n ṣí mọ́sálásí kírun bẹ́ẹ̀ lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé laburú ó ṣe yín. Ṣùgbọ́n tí wọ́n bá ń ṣí mọ́sálásí tí wọ́n ń kírun pẹ̀lú agbára Ọlọ́run aburú kankan ò ní ṣe yín. Idha ma yusalli muslimun fil masajidi. Wọ́n sọ pé ayé yìí kálá ṣe ti kò iṣẹ́. Kò iṣẹ́. Èyí Makinde Ọlọ́run. Ọlọ́run máa fà ṣe ti sọ̀rọ̀ ẹ̀.
gbogbo àdáwọlé àtàfọkàntẹ̀ àṣeyọrí kọ́lọ́hún fún ẹ ṣe. Ayé ìkàláṣe tí mo kù iṣẹ́ Ọlọ́run má fàṣe tí sọ̀rọ̀ ẹ. Gbogbo àdáwọlé àtàfọkàntẹ̀ àṣeyọrí kọ́lọ́hún fún ẹ ṣe. Alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, Ọlọ́run dákun gbàdúrà ẹ. Má fa ẹsẹ̀ yìí sún ẹ síwájú. Gbogbo ohun tó lè fà kádùá máa gbà. Ogun ni kọ́lọ́run bá ẹ ṣe. Ọlọ́run dákun gbàdúrà ẹ. Má fa ẹsẹ̀ yìí sún ẹ síwájú. Gbogbo tó lè fà kádùá máa gbà. Ogun ni kọ́lọ́run bá ṣe. Ẹlẹ́kẹ̀ẹ́ta, Gọ́vnà Makinde, bọ́dún yìí ṣe ń tán lọ. Bọ́dún yìí ṣe ń tán lọ. Má jẹ́ arógun gbà mí. Bọ́dún yìí ṣe ń tán lọ. Àmì Ọlọ́run. Bọ́dún yìí ṣe ń tán lọ. Àmì. Bọ́dún yìí ṣe ń tán lọ. Àmì. Má jẹ́ arógun gbà mí. Bọ́dún yìí ṣe ń tán lọ. Bismillahir Rahmanir Rahim. Àmín. Allahumma innaka antal awwal. Àmín. Wa laysa qablaka shay'un. Àmín. Wa antal akhir. Àmín. Wa laysa ba'daka shay'un. Àmín. Wa antal zahir. Àmín. Wa laysa fawqaka shay'un. Àmín. Wa antal batin. Àmín. Fa laysa dunaka shay'un. Àmín. Allahumma iqdi hajatan wa anta arhamur rahimin. Àmín. Bismillahir Rahmanir Rahim. La hawla wa la quwwata illa billah. Ya qa'im, ya da'im, ya fardu, ya wutru, ya ahadu, ya samad, ya hayyu, ya qayyum, ya karim, ya rahim, ya sanada man la sanada lahu, wa ya man ilayhi al-mustanid, ya man lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad, ya dhal jalali wal ikram, innaka la tukhlifu al-mi'ad, la hawla wa la quwwata illa billahi al-'aliyyil 'azim. aqulu qawli hadha astaghfirullah li wa lakum. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.